Welcome to Zisodel TV. Kindly subscribe, share, and like for latest updates and news. Because mo fẹ́ ẹ̀kọ́ tí Asiwaju máa wọlé, don't doubt. Àfi tọ́lọ́run ò bá ṣe Ọlọ́run. Àfi tó bá yẹ pé jọ́tọ́ ti gbé Kaaba yẹn síbẹ̀ yẹn, ó ti ṣubúrí. Àfi tó bá yẹ pé àwọn arúgbó wa ọ̀hún funfun lórí. Àfi tó bá yẹ pé bí amọ̀ kò gbin báyìí kó tó bí ọmọ ẹ̀. Asiwaju ò ní wọlé. Èmi ò wá fẹ́ kan tí ẹ máa rí èmi t'Asiwaju máa wọlé, tí gómìnà wa Sanwó-Olú máa wọlé, káwá dá inú bí ẹni dá omi ìṣòwò náà Ọlọ́run ní jẹ́ kí ti yé níbẹ̀. Ẹ lè ti kóra yín lọ sí ọ̀dọ̀ àwọn ẹlòmíì o, but èmi ni máa sọ ọkọ fún yín o. Àwọn èèyàn náà ni tó bá ṣẹ́gun sí ẹ̀ ló máa dúró jẹ́, gbogbo yóò ní fojú sùn. Gbogbo àwọn ọmọ yóò ní dídàkudà lójú ẹ̀mí. Ẹ̀yin tẹ́ ṣẹ́gun sí yín lè máa dúró jẹ́ lágbọ́rọ̀ náà. Gbogbo ẹni tó bá sọ pé kẹ́ má jèrè ọmọ òun ni ò ní jèrè ọmọ lágbọ́rọ̀ náà. Ṣé lídà ni ó máa ṣe ẹ̀bùn kan fún mi? Ó máa lọ ṣe àdìkàdì tí ó máa fi fóònù nọ́mbà wọn sí, ó máa fi fọ́tò wọn sí, ó máa jẹ́ kẹ́nìbọ̀dì ní lọ́wọ́. Ẹ̀ bá tó bílíọ̀n tó bá wá jẹ́ kó ní lọ́wọ́, wà wá fèmí ní ó máa ṣe méjì, wà wá fèmí ní ẹyọ kọ̀ọ̀kan extra photocopy ẹ̀, wà jẹ́ kí n ní lọ́wọ́ nítorí ọjọ́ ọ̀la. Know what I'm saying? Kò tí ì yé yín, tó bá yá ó máa yé yín. Ṣó yé yín sí? Ó máa yé yín because t'Asiwaju bá wọlé president, tá bá máa díjú, tá bá máa là báyìí 4 years ti dé. Tí a bá ṣe nǹkan tó dáa fún yín, ṣé mo máa tó lè pè yín mọ́? Nítorí ẹ̀ mo sọ pé mo ní ìdí ẹ̀. Mo ní ìbéèrè kan. Èyí ní ẹ̀kejì. Wàá mọ bó ṣe máa wá rí mi lé wọ́n náà wọ́n. Tó máa pe giant meeting gbogbo ibi tó coordinate. Kò jẹ́ kí n wá síbẹ̀. A máa gba bí tá máa gbà tó máa fẹ́ ní hall. Ó ti understand, kò jẹ́ kí n wá síbẹ̀. Ṣó wà nù ẹ̀? Òun yìí máa wá rí mi wọ́n náà wọ́n. Ṣó yẹ máa wá address anybody bẹ́ẹ̀. Àìlèfẹ́ anybody ní ọkàn balẹ̀. Eléyìí ti kó ònú ẹ ní pé ọ̀n lóyìn ọ̀n yóò sì yìí mọ́. Ẹ believe me. Ẹ believe me. Because eléyìí tá ẹ̀ṣẹ̀ fẹ́ ṣe yìí fún Asiwaju Bola Ahmed Tinubu is new life and change Nigeria in totally. Tá ẹ̀ṣẹ̀ fẹ́ ṣe. Because I know him. Ẹlẹ́yinjú àánú ni. Ẹni tí kò ń gbàdúrà yìí pé kí ẹkún bọ́ lójú èèyàn ni. Ẹni tó sọ àwọn èèyàn di igi àràbà táwọn náà yọ ẹ̀ka tó fi ń tọ́jú àwọn èèyàn l'Asiwaju. Ẹni tí ó máa fi ti ẹ̀ lẹ̀ tó ń gbọ́ tẹni ẹlẹ́ni ni. Ẹni tí ó fìgbà kan tó yẹ pé nígbà tí gbogbo state tó ń pariwo tí gbogbo wọn ń sùn, òun ò sùn. Tó fi ṣiṣẹ́ APC káàkiri all the states ní Nàìjíríà yìí, both Hausa, both Yibo, both Yorùbá. Ẹ lọ wo kọmíṣánná tí wọ́n wà ní Lagos State láti ìgbà yí Asiwaju ló ti fi lélẹ̀. Ẹ máa rí Yibo nù kọmíṣánná, ẹ máa rí Yorùbá nù kọmíṣánná, ẹ máa rí Hausa nù kọmíṣánná, ẹ máa rí Ègùn nínú kọmíṣánná. Ẹ jẹ́ sọ ọkọ fún yèmí ò kàwé púpọ̀ o, but mo use this brain. Mo use ẹ̀ mo fi ń tún Lagos State ṣe nínú ẹgbẹ́ wa. Tẹ́ bá wo program kan tí mo gbé jáde sí, àwọn èèyàn tún lọ sọ́dọ̀ àwọn dírẹ́fà, wọ́n máa fún wọn táyà,
wọ́n máa fún wọn jack, wọ́n máa fún wọn ní nǹkan tó need, wọ́n máa fún wọn bátìrì, wọ́n máa tún mọ́tò wọn ṣe láì gba wọn náírà lọ́wọ́ anybody. Èmi tí mo jókòó yìí nílé ayé mi látijọ́ tí ìyá àti bàbá ti dẹ̀jẹ̀ sí mi lára, mo ò fẹnu kọ tí, mo ò fẹnu kọ gbó, mo ò fẹnu kọ sìgá, mo ò fẹnu kọ jẹ̀dí nílé ayé mi. Mo fi wákàtí 5 tí mo ń kí mo fi búra sí látijọ́ tí ìyá ti bí mi tó wẹ̀jẹ̀ kúrò lára mi báyìí. Mo ò múre èkó tó bá wájú mi lélẹ̀, mo ò fẹnu kàn rí. ẹ jẹ́ understand sí nínú àwa tí Aṣíwájú produce jáde ni, but Wasiu Ayinde kọrin kan á ní alálẹ́nu sọ ẹ mú kọ́kọ́rọ́ ẹ tilẹ̀kùn ayé kí ọgbọ́n lọ ẹnẹgbẹ́ yìí ká jòkó jẹun Aṣíwájú lẹgbẹ́ yìí ká jòkó jẹun. Thank you very much. God bless you. God with you, inshallah. APC progress. I really appreciate yín pé tí ẹ jẹ́ ká rí yín, a dúpẹ́ lọ́wọ́ yín gidigidi. Ọlọ́run gbogbo nǹkan tó ń mínú ayé yín, Ọlọ́run á tún jẹ́ kó máa gbòòrò sí lágbára Ọlọ́run. Ẹ wá ní fojú sunkún wa, ẹ ní fojú sunkún ọmọ, ẹ ní fojú sunkún ẹbí. Gbogbo àwọn tó ń bá yín ṣiṣẹ́ náà kò sí ìkankan nínú wọn tẹ́ máa fojú sunkún lọ́la láọ́là ọ̀làkùn àtàyè lábìlà ilẹ̀ azim. Dádì wa, a ti yàn yín gẹ́gẹ́ bí patron wa. Ẹ̀yin ni a fẹ́ kàn sí ẹ̀yìn yín látẹnu èní lọ. Bàbá kan bàbá àrà tó mọ ìyá ọmọ